wòlíì Ṣọlá àwọn àgbàbọ̀ wọ́n pé òun ṣe é sọ ní fìtílà àfi bí iná bá kú ìdí ìwé tí mo ṣe gbé kó wá bá mi láàrin yìí ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ọ sọ ní òkèlè sọ nínú ilé wọ́n ní àwí fún ni kó tó bá ní àgbà ìjàkadì káwí fún ni gbọ́gbọ́ àwọn olè alára ló ṣe ká sọ̀rọ̀ fún ni kágbà àwọn òkè ìjèrò àwí ìgbé ọ̀fọ̀ ọ̀gbà mímú ní kìkà àbámọ̀ bẹni Ṣọlá etí rẹ mélòó. Etí mi méjì lọ. Bákùn ẹni ló fi ń gbọ́. Ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ náà máa gbọ́ òní gbọ́ ọ̀kọ̀rọ̀. Ṣé ohun tí mo gbé ní ọlọ́wọ́ yìí? Àtàkẹ́rẹ́ ìyọ́dún. Èmi àdàbà òmìnira. Ẹranko ìdáyà fi ń ṣẹ́gun gbẹ́sọ fíjú ọdẹ tí ń dà mọ́dọ̀. Bí mo ṣe gbé kó lè ní olò. Bàbá, nǹkan tẹ́ ẹ̀ jẹ́ kó yé mi ni pé bí mo ṣe ń lọ yìí, tí bá lò bó ṣe yẹ kí n lò, mo máa lówó lọ́wọ́. Owó ti dé. Tó o bá ń gbọ́ ṣìkìṣìkì náà nì. Owó dé. Ẹni tó o bá gbọ́ngàn pàdé lọ́nà. Tó o bá jọ fojú rí ní. Sàwọn olóògùn ṣe ní ọ̀sà. Tó o bá lè rí bó ṣe yẹ kó rí. Onígbàwọ̀ ó yọ wèrè. Bẹ́ẹ̀ wọ́n bá dé. Ẹ wo bàbá, ṣé rí tí n bá lò tó bá jẹ́ bó ṣe yẹ kó jẹ́, màá fẹ̀mí ìwé wọn. Ó kárí. Ẹ ṣe bàbá. Ẹ ṣe wọ́n. Mo rí ọ̀nà. Owó dá lára rẹ̀. Akíkanjú ọmọ kò ní bàjẹ́. Ifá ló lè ṣe ẹbí. Bàbá, wàhálà ti wọ Ṣọlá. Èyí ti ṣe àgùntọ̀rọ̀ fáṣọ ìṣúná. Mo ò fẹ́ ọgbọ́n ọgbọ́n kọlẹ̀ ni. Wọ́n ní agbádá ńlá ló dá. Ṣọlá wọ ṣòkòtò, ó tún wọ tún dìpá. Agbádá ńlá ló yẹ kó dá. Èyí ti ṣe. Bàbá, wàhálà ti wà. Wàhálà. Nǹkan tẹ́ ẹ fún mi. Bí mo ṣe gbà lọ́wọ́ ẹni tí mo kú lọ́dọ̀ yìí. Ẹni tí mo pàdé o. Orí mi ṣá. Ṣọlá mo ti ń wá ẹ̀. Owó tèmi àti ẹjọ́ sọ yẹn ṣé ò bínú owó yẹn ni mò ń ṣe wàhálà ìkiri látọjọ́ yìí. Ṣùgbọ́n mo ti rí sí mo ta fóònù mi kékeré yẹn. Má bínú ṣé kò tí ì pẹ́ jù ṣá. Ọkùnrin. Ẹ má bínú mo ti ṣe ayé. Ṣọlá dìde. Ọkùnrin mo ti ṣe ayé ẹjọ́ ẹ̀dá ìdúrà. Dìde sáà èmi ló yẹ kí n máa bẹ̀ ẹ́ kó má bínú. Ó pẹ́ kí n tó rówó yẹn ò ní bìlíìfù. Fóònù kẹta yẹn mo lọ tà á ni pé kí n lè gẹ́ẹ̀tì owó yẹn fúyà. Ṣé kò tí ì pẹ́ jù ṣá? Mo ti ṣe eré. Mo ti ṣe eré. Ṣọlá. Ó lè kó máa yó kó máa yọ̀. Ẹgbẹ́ lórí bá máa kọrí fún ẹ ọ̀rọ̀ ayẹ̀ lélẹ́yìí. Bàbá, ṣé gbogbo àlàyé tí mo ṣe fún yín ṣé kò yé ni? Mo ní ọkùn mi gbogbo ni mo pàdé ọkùn mi ni. Báwo ni lọ́nà? Mo ò pé náà ẹgbẹ́ lórí ọlọ́nà ọ̀gbìn rẹ̀ wọ̀nú ìgbọ́ náà fọwọ́ nínú méjèèjì nínú gọ́ọ̀gù rẹ̀ lówó kí ìwé gba wèrè kó máa bí gbígbẹ́ àbí kí ìwé gba wèrè gọ́ọ̀gù rẹ̀ lówó ìkọlẹ́ẹ̀mù. Bàbá ṣé kò ṣàtúnṣe ni? Àtúnṣe àbúgbàgbọ́ sí lẹ́yìn ọ̀pẹ ibi bá a bá gbági ní ilẹ̀ mẹ́bàásọ̀. Bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi wá solution sí ẹ jọ̀ọ́. Ṣé orí ti ní fi ń bẹ lọ́wọ́ mi yìí ọmọ gboríkù tí n bá sọ nílẹ̀ lórí ó ń ya wèrè láti ní ó ń gbè káyọ̀ mọ́ òkú ń ya wèrè. Bàbá yé ṣé mi ti fọwọ́ ara mi ṣe wá ní báyìí.